Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ. Iyalode, another one is a cancer. Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. Bí morúkọ àwọn ẹgbẹ́ tí fẹ́ ṣàdúrà fún wa torí àdúrà la fi wálé ní. Àdúrà la wá ṣe fún àwọn ẹgbẹ́ yìí. Ọlọ́run kọ́ wọlá títóbi Ọlọ́run. Ó dákun nínú àánú ẹ̀. À ń rí yín àfi yín yọ yìí. Ọlọ́run àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́dàkùn má dá sórí ọ̀rọ̀ yìí o. Ẹ má pé kò má gbẹ́gbẹ́ mọ́ má jẹ́ ọ̀ṣẹlẹ̀ sí kankan nù yín. Ọlá títóbi Ọlọ́run la ilaha illallah. Àrísìkí ilé yà fi ń ṣe ẹgbẹ́ lọ fi ń ṣe ìjọ. Òṣì òṣè ṣàdínì kò ṣe é ṣẹgbẹ́. Ọlọ́run má fi òṣì yọ kankan nù yín lẹ́gbẹ́ o. Àwọn àbẹ̀ Ọlọ́run ikú ọ̀wọ̀wọ̀ Ọlọ́run dákun má sọ sáàrin yín. Bẹ́ẹ̀ tí ń fi dáadáa jagbà yẹn òun náà la fẹ́ bí Ọlọ́run ọba túbọ̀ ṣàlékún ẹ̀ láàrin yín. Tẹ́ ń bára yín sílé, tẹ́ ń bára yín sinmọ́ fọ́kọ, tẹ́ ń bára yín ṣe ìyàwó ọmọ Ọlọ́run irú oore bẹ́ẹ̀ Ọlọ́run yóò túbọ̀ pọ̀ láàrin yín. La masha Allah la quwwata illa billahi al-azim. Tó kí tó máa lọ mo fẹ́ pé ọ̀tọ̀ ni tí a fẹ́ fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ ó jẹ mọ́ náà ni fẹ́ bá ń sọ̀rọ̀ nípa kí ni jẹ́ ẹgbẹ́ ìtí jẹ́ ẹgbẹ́ níbi tí àwọn kan kó jọ tí wọ́n ṣe ọmọ ìlú kan náà tí wọ́n ṣe ọmọ ẹbí kan náà tí wọ́n ṣe ọmọ ìyá kan náà kódà wọ́n tó lè má jẹ́ elédè kan náà ṣùgbọ́n wọ́n á kó jọ wọ́n á pera wọn ní ẹgbẹ́ àbí ìjọ kí wá ni wọ́n fi ń ṣe àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ìfẹ́ sáré sọ fún yín bọ́ fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ tó yẹ lọ sí wáàsí mi ẹ dákun ẹ fún mi níṣẹ́jú díẹ̀ yẹn. bí ọba
bá fẹ́ ṣe ẹgbẹ́ tí kò dẹ̀ fẹ́ kó dàrú àwọn nǹkan kan ń bẹ tẹ́ gbọ́dọ̀ ṣe kí ni tẹ́ gbọ́dọ̀ ṣọ́ra fún. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ tí ìjẹ́kẹ́gbẹ́ ó dàrú tẹ́ ẹ máa ń ṣọ́ra fún algadọ̀ ìbínú. kò sí ń tọ́yára fún ẹgbẹ́ tó tó ìbínú. nǹkan mẹ́fà àbí méje ilẹ̀ mẹ́fà yẹ gbọ́dọ̀ ṣọ́ra fún. torí ìdílé bí máa ṣọ́ra fún ni pé mo ti sọ ní ìṣáájú pé ìṣọmọ ìyá kan náà ìṣọmọ ìlú kan náà lè má jẹ lédè kan náà àmọ́ bóòlù kan ṣoṣo tó payí pọ̀ ẹgbẹ́ yẹn nǹkan tó payí pọ̀ pẹ̀lú ẹgbẹ́ yẹn òun ni gbogbo yín fẹ́ ṣe gidi tẹ́fẹ́jọ àchíìfù yẹn níta ẹbí lè àchíìfù ẹ̀ ni pé kẹ́ ṣọ́ra fáwọn nǹkan tí mo fẹ́ kà fún yìí. alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ní ìbínú. Ànábì sẹ̀sẹ̀lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ fún wa nípa tí ń jẹ́ ìbínú. Ànábì ní awwalul ghadabi junun. Ọlákọ̀ọ́kọ́ ìbínú láyé wèrè ni wa akhiru an-nadam ìgbẹ̀yìn ẹ̀dẹ̀rẹ́ àbámà. Wọ́n wá níṣẹ́ rí alágbára èèyàn kí ṣe alágbára ẹbí tó lè mú gbogbo àwọn táwa bí tó máa nà wá tí a máa bẹ̀rẹ̀ sí sá lọ fún ọ̀nà alágbára kọ́ ẹ̀. Wọ́n ní táwa lálágbára ìwà Ànábì sẹ̀sẹ̀lẹ̀. Ànábì ní innama shadidu man galaba nafsahu inda al-ghadab. Ó lálágbára ẹlẹ́ni tó bá lè kó ẹ̀mí ara ẹ̀ níjànú nígbà tí bínú bá dé. Tó wá wò pé orí nǹkan bínú ó wá kó ẹ̀mí ẹ̀ níjànú kò wá bínú alágbára nírú ẹ̀ níbẹ̀. Torí délé ẹ ṣọ́ra níbi ìbínú kì í jẹ́ kẹ́gbẹ́ ó dàgbà sókè. Ẹlẹ́ẹ̀kejì kóká tó yín ó lè mú dání fáfá ní àwọn tí wọ́n máa tó fẹ́ dìde. Al-ajilatu ìkánjú ó máa ń bàjẹ́ ó máa ń gbogbo jẹ́. Ìkánjú yẹn á póríṣiríṣi. Sórí látara ìkánjú ni pé ṣẹ̀rí ti ojúkọ́lé kan sí gírógó ẹ̀ èmi wá ń kọ́ ìpọ́njú nìyẹn má kánjú lórí ìyẹn dúró àsìkò ní gbogbo nǹkan gbàtà ní tiẹ̀ ó fẹ́ tó dé nìyẹn tó bá fi lè kánjú lórí pé òun náà dandan ni kí nǹkan padà ṣe kí ni nǹkan míì padà lè ṣẹlẹ̀ lọ́nà. Al-ajila ẹ ṣọ́ra bí ìkánjú. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ alhasad ẹ máa jẹ owó ara yín ni ẹ má ṣe kéèta. Alhasad kéèta máa ń ba ẹgbẹ́ jẹ́. Kéèta Ànábì ní a lè jowú ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe kéèta. Olùmọ̀ bóòlù tó ló yẹ ta ẹ ṣé mi láàánú àbí kìlọ̀ onírò tí lè ráyè náà ìtàlì náà mo ti rà ẹjọ́ tí mo lọ́gbọ̀ àwò èmi náà tẹ fún ṣé àti ìṣọ́bù ẹni yẹn wà lọ́wọ́ ẹ̀. Owó nìyẹn ìgbẹ́ ẹ̀ bá owó dáadáa nìyẹn yẹn lè jẹ́ àmọ́ ṣé góòlù lọ sọ ẹ kára lè tó lọ́ra góòlù yẹn kí ó tà nìyẹn. Nígbà wọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ mi kejì pé ṣé ò rí góòlù tó wọ́n lé olùlà ìṣọ́yẹ kó tó ràrú yẹn ṣé bó ti ní táìpù kan tó kí ni tiẹ̀ pẹ̀lú yẹn kìí ta nìyẹn kò í ṣe òun mọ́. Sótó yẹlé ẹjẹ́ àjìnà sí kéta nínú ẹgbẹ́ yìí. Ẹlẹ́ẹ̀kẹrin alhawa ìfẹ́ inú ẹ má ṣètò ẹnu. Tínú mi ní í ṣe ogun òṣì ni o. Ẹgbẹ́ tẹ́ ẹ bá wà báyìí má má.